ọmọ nǹkan tí bá ní kò ṣe òun ni kò ṣe. Èmi ni mo gbé ajáde ìwọ ló ní kọ́mọ tiwa. Èmi ni mo gbé ajáde ìwọ ló ní kọ́mọ tiwa. Tó bá wá di nídìí ẹ̀ǹdì o tó bá ní ká wá sanwó èmi á fún ẹ lóhùn ìpè o. Ìkọlà ìṣèbáyà ṣó ti gbọ́ ìkọlà ìṣèbáyà. Nǹkan tí bá ní kò ṣe òun ni kò ṣe. Èmi ni mo gbé ẹ jáde ìwọ ló ní kọ́mọ tiwa. Kọ́dẹ̀ mọ́ tiwa, kọ́dẹ̀ mọ́ tiwa. Tó bá wá di nídìí ẹ̀ǹdì o bá fẹ́ máa lọ lé tó bá ní ká wá sanwó èmi á fún ẹ lóhùn ìpè o. Ìkọlà ìṣèbáyà ṣó ti gbọ́ ìkọlà ìṣèbáyà. Mo ní pé ìbà fọ́lọ́run ìbẹ nìyàn. Ìbà fọ́lọ́run ìbẹ nìyàn. Ìbà ìyá mi òṣèré àdóde ẹ̀jẹ̀ kọjọ́ níyẹ̀ wá. Ọlọ́jọ́ ní òyìnbá ni mo ṣe. Ìbà lọ́wọ́ Ọlọ́run làkọ́kọ́. Èmi ní kókó ni mo bẹ níbí. Ọ̀pẹ mi ní ìdérè mi o ni mo fi débí. Ìbà lọ́wọ́ Elédùmarè o ọba tó ní dédé o. Dákun má gbàgbé mi o olóhùn bàbá. Ọ̀làdéwájú ró ní ìyẹn ló ṣe ná ló ṣe gógógógógó. Òun ní fújì gangan. Mafoluku ṣálá wàwà tá a gbé ṣeré lọ́wọ́.
wọ́n máa gbọ́. Ìwọ ló lálẹ́ ni o. Oníkàwá bá ẹ̀ dá sí ní Àyìndé níbí. Based believe 2020 tí ìgbọ́n lè yí o. Jùmọ̀ ló ní ká wá síbí, ó pé bàbá bọ́sẹ̀ èdè o. Ó pé Aláàjì Tọ́gbọ́n náà ti kàgbọ́n wá síbí. Ó ní ká wá bóun dá sí ní Àyìndé o. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ ní bínú. Mi ò lákòókò púpọ̀ níbí. Torí mi sì ń lọ sí Ìwó Olódò ọba ní Àyìndé o. Tí n bá ṣe kúrò níbí. Torí time àkókò tẹ́ẹ̀rí ìyẹn ò dúró dẹni kọ́kọ́ rárá. Ìgbé wọn nù rẹ̀ mi Àyìndé o. Ìbọkùnrin ìbobìnrin ìbọmọdé ìbá àgbàlagbà o. Gbogbo ẹ̀yin Mafoluku tó fi wo sòdí o. Adúpẹ́ lọ́wọ́ yín títí sọ́pọ̀tì o. Ẹ fúnjú wọn lórí ìgbésàn bílí tó ń ṣe 2023 ṣáálẹ̀ yìí o. Omi akátẹ́ ní òun ni pásítọ̀ ceremony. Ẹjẹ́ promotion ò ṣeun. Jùmọ̀ ní kí n máa dúpẹ́ lọ́wọ́ ànábì náà Jésù o. Ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ànábì dáadáa. Ó tún ní kí n dúpẹ́ lọ́wọ́ gòbè tún ráyọ̀ o. Èyí tó lọ ní Mafoluku ní Àyìndé Remi o. Ẹ jẹ́ ká wáwọ́ ìdílé pátápátá. Torí ìbẹ̀rẹ̀ jálámọ̀ nínú ayé. Kò sẹ́ni tọ́mọ mi dùn débi pé ó máa mọ̀ gbẹ̀yìn rẹ̀ ní Àyìndé. Ìjà tẹ́ẹ̀rí yẹn ò kúkú sọ ni lórúkọ tó dá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mò ń bẹ̀bẹ̀ ni o. Ìfẹ́ tẹ́rí yẹn ò ṣe kókó. Máa jẹ́ kó máa tàn ẹ́ jẹ́ mọ́ rárá. Ó bá dé máa tẹ́lẹ̀ nù mọ́ rárá. Ẹ̀yin ọmọ Mafoluku ni mò ń bá wí. Àtàpá ọ̀tún ni àtàpá òsì o. Ìkan tó bá wà nílẹ̀ ẹ jẹ́ ká wá wẹ́ẹ́dẹ́lẹ̀. Torí èdè láàrin kò máa sẹ́ni tó mọ̀ ọ́lá láàrin wa. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀bẹ̀ o. Ẹ jẹ́ kí peace kórè. Let the peace reign. Mo bẹ̀bẹ̀ bàbá àbọ̀fẹ̀dẹ̀ láàrin gbogbo wa. Ìtàn tó ti lọ ti lu Àyìndé o. Ẹ sọ pé ó ti lọ. Sọ pé ó ti lọ. Ti lọ. Ìkan tó ti lọ ó ti lọ náà ni òmò gẹ́gẹ́ káwa wọ èdè lẹ̀. Mo bẹ̀bẹ̀ láàrin gbogbo wa o. Gbogbo ẹni tó ti ṣẹlẹ̀ sí lábúrú. Ẹ má ṣe bínú rẹ̀ mí sí ká fi ṣoṣù ká fi para. A ní fi irú ẹ̀ sọ fúnra wa mọ́. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀bẹ̀ dẹ́rẹ́ mi o. Kò bá pọ̀ tún mo dẹ̀ tún bá a pa òsì gbogbo. Ẹ jẹ́ ká fi ìfẹ́ sówọ́ gbogbo lè dá.
torí pé ìwà èmi ní ẹ̀mí ní ọkọ̀ bá mi ní. Ìwà èmi ní ẹ̀mí ní ọkọ̀ bá mi ní. Àníkáyé máa hùwà èmi ní mọ́ o hùwà pa. Sago ti lọ finally. Ó ti lọ finally. Ọmọ kan ti dé. Gbọ́lẹ́rọ̀. Àníkáyé máa hùwà Èmi ní mọ́ o hùwà pa. òní ló bá ẹ sọ pé onígbà o Olóòlágídí agídí àgbà òní tó tà ó mọ́ lọ. èèyàn tó ń dájọ́ ìyàwó tó ń jẹ́ ṣàìjọ́ wà láyìíká láyé erégélé ló ṣe ẹbí lọ́gbọ́n. èmi ń lọ pé sọ pé onígbà o Olóòlágídí. agídí àgbà òní tó tà ó mọ́ lọ. èèyàn tó ń dájọ́ ìyàwó tó ń jẹ́ ṣàìjọ́ wà láyìíká láyé erégélé ló ṣe ẹbí lọ́gbọ́n. aláti oní màmá mi mú ti wo. aṣọ tuntun mú ti hù mọ́ kí o. olùgbàyè wá sí o máa ń gbọ́ mi dáadáa. alága iléeṣẹ́ ríyá entertainment. ẹ̀jẹ̀ ìdírẹ́mì gbogbo ni o. ọmọ sọ́ni ọ̀gárí kàá ni o. Àjàyí mi ṣe máa ń gbọ́ mi dáadáa. ẹjọ́ yìí gbé wá nù Aluko. mo ní sọ́lá mi ò lọ ẹni o. ó sọ di máa gbóhùn mi dáadáa. Very papa. ó pèrí pápá máa gbọ́. kọ̀ǹpẹ́nà bàṣàwòye gbérí. Ọlọ́run. ọmọ ìgbérí bàbá yàwó mi dáadáa. ọmọ ìgbérí bàbá máa ń gbọ́ mi. ọmọ bàbá bàṣàwò sẹ́rẹ̀ mi o. Ìkòròdú tó pàṣàwò. ọmọ ìgbèrí bàbá màmá rẹ o. bóyá mo ní adẹ́rẹ́ ní bàbá bọ̀sẹ̀ owó ní o. Àwọn àgbà. Àwo. Àgbà. kíkọ́ ọlọ́dúnrún yàtọ̀ sí kàyàkàyà.
adé orí òkì òṣè dédé ẹyẹkẹyẹ. ìdìbò gàgà tẹ bá ti dàtú wọn ẹsẹ fún wọn ẹsẹ fún wọn. òpèrè bàbá àbábábá sí àwù kí ni wúrọ̀gà tẹ́ bá ti dájú sọ ẹ̀sán fún wọn. òpèrè kó máa fàájì làwọn àwọn àṣẹ lẹ́yìn kó máa fàájì làwọn àwọn kòló òpèrè ìdánárè àwọn olódò ọ̀gá sàní mástà ṣe. Kọ́má fàájì làwọn àwọn bolo. Òpèrè kọ́má fàájì làwọn àwọn àṣẹ. Nínú alárè àwọn olódò ọ̀gá sani mástà ṣe. Wọ́n ní bàbá bọ́sẹ̀ ò wálẹ̀ ò yọjọ́. Wọ́n ní bàbá bọ́sẹ̀ ò wálẹ̀ ò yọjọ́. Onírẹ̀mí Aluko yẹn o. Ó bàbàbà ó bàbàbà ó pọ̀ o. Ó bàbàbà ó bàbàbà ó pọ̀ o. Ó bàbàbà ó bàbàbà ó pọ̀ o. Ìsọ̀tì ìdíyẹ. Onírẹ̀mí Aluko yẹn o. Ó bàbàbà ó bàbàbà ó pọ̀ o. Ó bàbàbà ó bàbàbà ó pọ̀ o. Àpapàpà sí àwù. Ìsọ̀tì ìdíyẹ. Aṣọ tuntun owó oúnjẹ ló fún ni. Ọmọ sáré máa ń gbọdọ̀. Ó ṣe ọ̀sáré òun ẹ̀jẹ̀ tèmi rẹ̀ ní sìn Aluko. Ìwọ lè jẹ́ tí pé wà ní ògbóngbò bàbá dọ́là bò bàbá tàbí mi yá ni bàbá rẹ o. Arógùn tó jẹ́ ká súnmọ́ mọ́ bàjẹ́ sílé. Ẹ̀jẹ̀ rẹ̀ mi sí Aluko. Arógùn kà sí ìrùn bá tó mi dandan. Ó ní màmá bùtù òṣùwọ̀n o. Ṣomi aláàjì ṣáánù o. Báwo láti ilé mi bàbá mi o. Ikú òní gbọmọ náà lọ́wọ́ rẹ̀ ṣàmì o. Iṣẹ́ tọ́lọ́hún ti parí ní báyìí. Òun ló máa rí gbà owó. Bàbá lọ lẹ́ọ̀mọ sàfẹ́jì mọ̀ ń gbádùn ẹ̀ o. Olówó èkó mi èdè mi ni o. Ìyòyè bíbọ̀ ìgbádùn rẹ̀ èdè mi dáadáa ni. Ànábì o. Ilé ànábì èdè mi ni o. Ẹ̀gbọ́n taṣọ tuntun. Ẹ̀gbọ́n gbogbo náà rí ewo. Ariwo kọ́ ni èmi sì kọ́ mo nílùú yìí o. Mo ní nǹkan gbagba o. Mo ní nǹkan gbagba o.
wọn ò fẹ́ gbáwó gbáwó. mo ní kọ́ máa wọ̀rì tó bá yá wọ́n máa gbáwó gbáwó. àtọ̀dá ló máa ọjọ́ lẹ̀ pọ̀ ní. wọ́n ti fọ̀ wọ́n gan. yomi mọ̀ pé mo ní Remi sì ló ń kọrin. òṣè. tẹ́ni kọ́ ló ń gbọ́ rárá. tó bá lọ tẹ̀tí sí i lè má gbọ́ ní dáadáa. aṣọ tuntun náà rí o ilé mọ́ tí o yóò ṣe o ọpẹ́lọpẹ́ ọmọ Akínsọ́yà lára tiwọ́ gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí kẹ́ ẹ jẹ́ kó parí pátápátá kí gbogbo wa pátápátá ká tọwọ́ bàjẹ́ wa bọ́lẹ̀ bàbá Àbọ̀sẹ̀dé mo bẹ̀bẹ̀ ni o. aṣọ tuntun mi náà rè é ìwọ jẹ́ ọ̀la Akínsọ́yà lọ́wọ́lọ́wọ́. àbúrò títí tánà bí gógó ni onígbà máa mi mo ti wò ó alájí inú gógó ni o owó bàbá láti débẹ̀ ló mọ yan. àwọn bàbá wúrọ̀ ọ̀la ẹjọ́ ní ìjáyà ló ní í ṣe o. èèyàn tí bàbá Bọ̀sẹ̀dé o bàbá oníkàlíyà ni mo jẹ́ o. ayọ̀dùnkún ní ìjọba àlọ́ ìrùkọ̀rẹ̀ ní ìjọba ẹ̀mẹ́jì gbà ànábì gbà. tí bá ṣiṣẹ́ mi o èmi ò fẹ́ kí stoppers kókó rẹ̀ mi o. ìlẹ́kẹ̀ mọ́ ni èmi o ṣe dáadáa ló dé àdúgbò lọ́wọ́ lọ́rùn wọn bá pé ó dé láyọ̀ owó bọ̀ láyọ̀. latest brashama gbogbo branch bí aṣọ tuntun mo ti wù mí o àbúrò tàànà bí gbogbo ni ìwọ lọmọṣẹ́ tí yàrá mọ sùúrù gángan kíkú má pa yàrá náà mọ sùúrù o. Ikú má pọ̀ má Akínsọ́yà epo mọ́tò tó sẹ́ èèyàn bàbá mi ṣègùn ní èèyàn ti kú délé ti súlẹ̀ o. ẹ̀yin láàrò mẹ́ta o èyí tó gbọ́dọ̀ dọ̀bẹ̀nù rárá. ìṣẹ́wọ̀n ẹ̀jẹ̀ rẹ̀ ni o. ìyá aṣọ tuntun mo ti rò ní èdè títí dé mọ́ níbi ìṣẹ́wọ̀n o. ìṣẹ́wọ̀n sọ fún ọ wípé wọ́n lọ ti mú Remi lẹ́fà ìbàdàn fún yòó lákò òdìdí ìbàdàn irọ́ ni kò jọ ohun tí ó ṣẹlẹ̀ ní ọ̀nà sọ́dọ̀ ẹ̀ máa kó jọ. ó jẹ́ kó àlọ́ ìrùkọ̀rẹ̀ máa bó ṣòdì ó jẹ́ gbẹ̀. mo ní wọn láti mú Remi ẹ̀ta ìgbà lọ fi wò lákò òdìdí ìbàdàn irọ́ ni kò jọ ohun tí ó ṣẹlẹ̀ ní ọ̀nà sọ́dọ̀ ẹ̀ máa kó jọ.
nítorí ọlọ́wọ́n ẹ̀jẹ̀ rẹ̀ sí yíyó iyọ̀ yẹ bí ìyàsọ tuntun tó jẹ́ bùtí wùmà ní wọ́jọ́ ẹ̀jẹ̀ rẹ̀ sí yí ọ̀nà kọ́nà rẹ̀ mi sì bá lè fi ṣe o tó bá jẹ́ kọ̀ọ̀kan ṣọlẹ̀ bá fẹ́ àbíjọ lọ fries àbídá àwòrò pẹ̀ láta àbí fried rice kò sí ìta ìfẹ́ ò pàdé fún yín. ọ̀rọ̀ yóò fàjà ẹ̀ṣẹ́ ìṣe ọ̀rọ̀ yóò fàjà. èèyàn balẹ̀ ní ti balẹ̀ ọmọ yan. ẹ̀kọ́ àpá ọ̀rọ̀ yóò fàjà. ìwájú ní sẹ́sì yọmọ dáadáa. èèyàn rẹ̀ ò ní sèyàn àdòdó. Túndé bí sọ̀bọ̀ màmá rẹ̀ ìyòyè bíbí náà ló náwó mi o. Gbogbo rẹ̀ sì kò ní ìbàjẹ́ láíláí. Ìyà òye mi máa gbọ́. Gbẹ̀ni ké mọ́ni ń náwó. Èèyàn ti bí sẹ́wọ̀n ò ṣeun. Akéwùsọ̀dá mi ń gbọ́. Èèmọ̀ ni tó bá jáyé títí. Má gbàgbé Akéwùsọ̀lá mi èdè mi ni ó. Èèyàn wá jí ní ọ̀rẹ́ mi ò rọ̀ má Akéwùsọ̀lá o. Ìlọ́kẹ́ mọ́ ni màá rí o. Ó ṣe pé mọ́ ni màá rí o. Nígbà kàkà èwo lẹ̀ ẹ́ lọ́jú gbogbo báwa sí. Ọ̀rọ̀ yóò fàjà. Èèyàn bí sẹ́wọ̀n àbúrò ní gbọ̀ngbọ̀. Ìlọ́kẹ́ mọ́ ni màá rí o. Ikú ẹgbẹ́ jẹ́ bí èèyàn máa gbọ́ omi o. Balógun gbogbo rẹ̀ sì rò ó. Ibẹ̀ tó jẹ́ bí èèyàn mo kí ẹ sílé. Àwọn ọ̀jì àṣàbà rí èèyàn bàbá àbọ̀tòdó. Ìyòyè mi ò kárí àwọn taṣọ tuntun. Èyí tó jẹ́ bùtì ìhù máa gbọ́ mi dandan. Owó ọkọ̀ bòbí ti ṣẹ́jú. Ìgbẹ́ tó débi oyè mi o. Ọkọ̀ bòbí ti ṣẹ́jú. Ẹ̀jẹ̀ rẹ̀ ní Aluko rẹ̀ bí sí o. Àlẹ́ àsọ̀bò bá mojú ṣe. Aṣọ tuntun òtún elébòde orí. Tọ́jú bébí Màmẹ́dú jọ bí. Màmá oyin kọ́. Tọ́jú bébí mi o. Èèyàn tádìjà tì ní àdíjọ́. Lámídé Pálẹ́mọ̀ ọmọ Pálẹ́mọ̀ Lámídé. Ọdún tó mú tí orí ẹ̀ òtún elébòde. Lámídé Pálẹ́mọ̀ ò máa gbọ́ omi dandan. Èyí aṣọ tuntun Amẹ́dí Pápí máa gbọ́. Ọmọ Pápí Kámọ́lì Amẹ́dí. Amẹ́dí Pápí lọ́dọ̀ tòní. Lámídé Pálẹ́mọ̀ ìyàwó mi gbọ́nirò mi. Ìlà yíyá lẹ́wọ̀n bá ọba tọ́ni ní tọ́ni déédéé. Àlẹ́ àsọ́gbò ó ti mọ ohun tí wọ́n dá òòrò mi. Yẹmi díẹ̀díẹ̀ kó tó dá mi sáyé rẹ̀ mi o. Bàbá bọ́ sóde o. Èmi ní bàbá Olúwaṣeun bàbá àlíyàwó tó ń já ní ké o. Ìlàyé Ọlọ́run wọn bá o. Ìlàyé Ọlọ́run wọn bá o. Ìlàyé Ọlọ́run wọn bá o.
máa fi mí lẹ̀ fún ìyà jẹ o. ọmọ principal lọ́gbàre torí mo tún ti dòde. Kòtòrò ẹni tó fojú fẹ́ àti ò bá kàn fẹ́. A lè fẹ́rù wọn kù. Kòtòrò. torí mo tún ti dòde. Ẹ̀bọ̀nì fẹ́rù wọn kù. Òyìnbó ẹ̀bọ̀nì. tó bá dáago mẹ́rin wá o a ní láti máa lọ síbi táwọn lọ o. ọ̀rọ̀ mo kí ẹ níbẹ̀ yẹn wọ́rọ̀ ìwọ lè jẹ́ tí gbé wà ní wọ́rọ̀. ìjọba àjàwọ́rọ̀ ìjọba àjàwọ́lẹ̀ ní ẹ̀wọ́rọ̀ rẹ o èyí ò ní ìyàjẹ́ làyẹ̀wò ọ̀rọ̀ ìjọba àjàwọ́ mi náà ọ̀rọ̀ rẹ o èèyàn bàbá kọ́ sẹ̀dẹ̀ ọ̀rọ̀ gbọ̀ngàn àwọn ọmọ pírísípà gbogbo balọ́kọ̀ọ́lẹ̀ bá mo ṣe tiwọn pírísípà Yéṣùfù tó bẹ̀ l'Amẹ́ríkà ẹ̀gbọ́n ti Babalọ́lá rí ṣe pírísípà Yéṣùfù ní ẹ̀jẹ̀ ní gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ní gbogbo balọ́kọ̀ọ́lẹ̀ bá mo ṣe tiwọn o. ilé ọ̀rọ̀ bàbá ẹ̀jẹ̀ rẹ̀ bí sì bí bíútì aṣọ tuntun bó ti hù lọ́dọ̀ tèmi ẹ̀jẹ̀ rẹ̀ bí sì Aluko oní màmá bó ti hù bàbá ọmọ gbàgbọ́ ọmọ sọ́ni ṣòǹgó ìyòyẹ bí náà ìyàwó mi o ẹ̀jẹ̀ ti rẹ̀ ní sin Aluko má ṣe bẹ̀rẹ̀ mọ́ kúdà o. Ọmọ ni màá gbọ́. Ẹ̀yin láwo bàbá bọ̀sẹ̀dẹ̀ o. Ọ̀nà òṣèlú kí ọ̀rẹ́ níbẹ̀ yẹn kò máa ṣe o. Ẹ bá wo pé mọ́ ní gbọ̀ngàn. Ó yá bó bá sọ wípé mo ní ẹnu ò ṣe rárá. Ẹnu ò ṣe rọ, ẹnu ò ṣe rọ rẹ̀. Èmi ń lọ sí Ìwó lódò bá. Ó ní màmá bó ti hù ó ṣó wá kọ ọ̀rú èmi ní rògbẹ́ ṣé yẹn ló bẹ́ẹ̀ sọ ṣòro kan ṣeré kò ṣeré níbẹ̀ mọ́ business ta business o èmi ò ráyè rárá. No time to check time kí ló kan rú mi. wọ́n tiẹ̀ wá sọ bẹ́ẹ̀ fún ìwọ ṣòye kó máa bá ń sọ. ṣó wá kọ́ ọ́rù àwa ni o Àyìndé ọ́. ọ̀rọ̀ kàlùsì lásán. ayọ̀rẹ́kùn máma sá ẹ̀jọ̀ torí ọlọ́wọ́n fún mi láyé ẹ jọ̀wọ́ ẹ bá ń bọ́lẹ̀. ayọ̀rẹ́kùn máma sá o. ó náwó ẹ̀ sí. èèyàn tọ́jú bẹ́ẹ̀ bí mi o. ìyá ẹdúnjọ bí èèyàn tàbí ìjà tù ọmọ operation sweet ẹjẹ dẹrẹ níbi Àyìndé olómìnira iṣẹ́ wo ló ń ṣe náà oníkọdù má bàṣẹ jẹ irọ́ ni wọ́n dẹ̀ ń pa. ẹ rí i pé kò lámúni rárá. kò fún wa lóhùn tó dáa ìgbẹ́ wọn nù Remi sí o. ẹjọ́ torí ọlọ́wọ́n ọba Àyìndé o. kò ní dúkọjú báyìí lọ. èmi lọ sí Ìwó lódò bá. ṣọ̀bì hours tó wà nínú bí tí má dé fi ìdéwò tó bá ṣe pé wo ni ṣe lè gbárù ẹ̀ gangan. ṣe ibi skebe oga o bàbá bó ṣe dé Remi. àjò yóò bá.
ẹ̀yin ọmọ Mafoluku mo kí yín Mafoluku ó ní ìbàjẹ́ láíláí iléeṣẹ́ yìí bí skébè wọn náwó ó ṣe stop ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́nu iṣẹ́ mi aṣọ tuntun èmi ò dé wá gbárù ẹ̀ rárá jọ torí wá ìdùn rẹ̀ mi o sórí iṣẹ́ tí mo mú dẹ̀ fún gbọmọ tí mo fi bóyáwó lè yí o torí wá ìdùn wọn lóhùn o. máa délé o máa láwọ aṣọ tuntun Mutiu àìtètè lówó lọ́mọdé o wà ní lágbà onímàmá aláìlówó lọ́mọdé o kìbà yín ṣọlẹ̀ láyé ẹ wà lówó ó di dodo wà lówó onímàmá Mutiu wà lówó bàbá láti dé àìtètè lówó lọ́mọdé o wà ní lágbà aláìlówó lọ́mọdé o kìbà yín ṣọlẹ̀ láyé mi máa lówó. Táyọ̀ bẹ̀tì ò ṣeun Táyọ̀ kẹ́tù màmárì o èèyàn ṣe yí ní ìsìkébé o ọmọ nínú yìí kí ló ṣe yẹn náà ṣẹṣẹ tọrùn ẹni wọ́n dẹ̀ ń jẹ. Táyọ̀ kẹ́tù èèyàn ṣe yí ní ìsìkébé lọ́mọyàn ẹjẹ́ tí gbé wà nù Àyìndé o ẹjọ́ torí ọlọ́wọ́n bẹ̀yàn mo nílùú yìí o ẹ mọ̀ pé bíi táwọn lò bíi 3 hours la máa fi débẹ̀ ká tó débẹ̀ a gbọ́dọ̀ ro táìmù mọ́ṣẹ́ wa torí wá inú Àyìndé o ó yá torí máa ní yọ̀dí wá 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 yọ̀dí wá. Gbogbo yé máa sùn sílẹ̀ gbàlájà yé máa sùn bí ọdẹ yé máa sùn bí ọsẹ o yé tún dé àgègè màmá dé o ẹjẹ tó nírọ̀ mi sè yé tún dé àgègè màmá dé o ọ̀ríjìnà súlẹ̀ ẹ̀jẹ̀ mi aṣọ tuntun Mutiu máa gbọ́ yóyẹ mímí náà ẹ̀jẹ̀ mímí òní màmá mi Mutiu lẹ́kọ̀ọ́ wọn pa wá wò lẹ́kọ̀ọ́ wọn pa màmá rẹ̀ gbogbo tó jẹ́ tùráyà máa rẹ̀ o àbúrò tànábì gángan nìyó ilẹ̀ kẹ́mọ́ nìyó ọlọ́rẹ́ bù àgámà ẹ̀jẹ̀ mi nìyó ọlọ́rẹ́ bù àgámà ẹ̀ o ìyọ̀n ti tọ́ ní jìnnà súnlẹ̀ o wọ́n ní kò yọ̀dẹ́ lẹ́yìn ìpapurumọ́ tájú mi bẹ́ẹ̀ mi yọ̀ ní o ayàdọ́kù mama sanko wọ́n ní kò yọ̀dẹ́ lẹ́yìn gidi gan. Bàbá mi mọ́ ní má ṣe bínú ọmọ pé kò sáyè wọn o ọ̀ríjìnà súnlẹ̀ o ṣe ẹ má ṣe bínú sí Remi rárá èmi ń lọ sí Ìwó lọ́dọ̀ bàbí mo lọ èmi kò lájẹ lára ẹni o èmi lájẹ lára. Mo ní ọmọ yẹn fẹ́ pa mí ọmọ yẹn fẹ́ ṣe ní léṣe ọmọ yẹn fẹ́ pa mí ọmọ yẹn fẹ́ yà ní wèrè wo lójú ṣe ní. Ibi rí sísí kan ohun tó gbé sáyà kò tẹ̀lérùn rárá èyí tó pọ̀ sẹ́yìn àníyàn bù wáyà tí bá ti rọmọ yẹn orí mi máa ń tẹ̀lé tó bá ní mọ́wọ́ wá ọmọ màmá wá fún o. Tó bá ní máa jẹ wá ọmọ màmá jẹ fún bó ní gbé mọ́tò wá òun máa gbé fún ní tí bá ti rọmọ yẹn lẹ́kọ̀ọ́ ọ̀fọ̀ ẹ̀jẹ̀ mi Aluko aṣọ tuntun kọjá rẹ̀ sí yíyó kọ́ bá wa jẹ́ mo ní kọ́ bá wa jẹ́ mo ní kọ́ bá wa jẹ́ torí mo ní ọmọ yẹn fẹ́ pa mí ọmọ yẹn fẹ́ ṣe ní léṣe ọmọ yẹn fẹ́ pa mí. Túndé bí ìsọ̀bọ̀ mi ọkọ̀ gbogbo
ọkọ̀ ògóbé tura yóò dé owó tún dé. Kálídì ti bá mi o ẹgbẹ́ rẹ̀ mi Aluko yìí jáyà o. ọ̀rọ̀ yóò bàjẹ́. Àjàyí èèyàn wa. ọmọ síbùsì ní wúlò sódì o. ọmọ lọ́tà náà gan làjàyí o. èèyàn taṣọ tuntun bù tí ò mẹ́wàá jàyí o. ọmọ ọlá apapatẹ́rì hàn fásáwù. ọmọ làbí náà máa mú. Àjàyí bí iṣẹ́ máa náwó ni o. bàbá ìdíjọ́ bí mi Àjàyí o. Onílé rẹ̀ láṣàlí èèyàn wa. láàrin máa dàpọ̀ rárá. tó bá dé má ṣe bẹ̀rẹ̀ yín láàrin. Gbọ́lẹ́rọ̀ gbẹ̀ èèyàn wa. ọmọ làjàyí mi ṣe máa. ọjà mi òròbó. ẹ lọ fi ìgò tútù sílẹ̀. Ìyá ti sọ nẹ́bí gómọ̀ o, Àjàyí ṣe máa ló mọ yẹn. Àjàyí mi ṣe máa mi o, ìyá sọ nẹ́bí gómọ̀ mi o. Owó bàbá ẹdújọ́ bí mi Àjàyí o. Ọmọ làjàyí o, mi ṣe máa. Kò gbọdọ̀ dàbí tibítibí. Ẹ jẹ́ ká máa ń kóra wa rẹ̀ mi o. Ọmọ yìí ní ìsẹ̀má mi, àròtà yìí débi o. Engineer kí ló ń dún? Kí ló ń dún? Àgbẹ̀ ní sákàrà yẹn rárá. Oníṣẹ́ tó dẹ̀ wọ́n ń ṣe bàbá bọ́sẹ̀ rere mi. Gbogbo shop money. Instrument bá darẹ̀ tọ̀tọ̀ lórí pípé. Èyí ìjà ẹ̀rọ mẹ́sì o. Mo ní wípé fún ẹ̀ lọ́wọ́ olúwa o. Òní bàbá kò tí ì rí o. Gbogbo ẹ̀rọ ẹ̀sìn ọmọ ní wọ́n. Wọ́n sáyẹ̀ ìyá. Olùgbàyè nítorí ìkíni ni. Dájú náà gbọ́ ọ̀rọ̀ sí ìgbàdí tí kò lówó lọ́wọ́. Olùgbàyè náà rẹ̀ o. Owó ọkọ̀ ti yé túndé. Olùgbàyè wá sí ìrùjò rí entertainment máa bọ̀. Entertainment. Olùgbàyè sọ fún pé mo ní lọ́jọ́ òun mo lọ ìwé rélé o. Olùgbàyè owó ọkọ̀ yé túndé. Lọ́jọ́ òun ó lọ ìlàlẹ̀ àgbà o. Olùgbàyè abúlé ìgbàdé tó ń bọ̀ lọ́nà.
wọ́n pe bàbá Bọ́sẹ̀dé pẹ̀lú aláyélúwà làwọn màláìkà. ìyẹn lọ́jọ́ tọ́sídẹ̀ tó ń bọ̀ lọ́nà. abúlé ìgbàdé ń bọ̀ lọ́nà. máa ń gbọ́ ní màmá ni olùgbàyèrè owó ọkọ̀ yẹn tún dé. bàbá rí àná tún màmá rẹ o. instrumental director tó lórí pípé. èèyàn bàbá Bọ́sẹ̀dé olùgbàyè o. olùgbàyè ó yájà ṣe báyìí ìlàkọ̀jì máa ní pé torí olùgbàyè ènìyàn lọ́hùn bá bùn kó bù mí o. èkó ọ̀pọ̀ pàdé mi gẹ́gẹ́. olùgbàyè ènìyàn lọ́hùn bá bùn kó bù mí o. ilé wá sí wò ó ọmọ òjò pàṣẹ lọ́dọ̀ máa ti bá bàbá oníyà àná tó ó owó ọkọ̀ yóò ti lọ́dọ̀ ní ìlú o ní mo sì láíláíláíláíláílá ọ̀pá mù ní máa gbọ́ ọmọkẹ́lẹ́ ẹ̀pá mù ní ẹ̀jẹ̀ rẹ̀ ní sí ni o ẹ̀jọ̀ tó rí ọ̀lọ́wọ́ o mi ò ní àkókò púpọ̀ níbí rárá. lẹ́kọ̀ọ́ bọ́bọ́ ẹ̀jẹ̀ bàbá Bọ́sẹ̀dé ó ní màmá tó jẹ́ bùtí wù mí o èèyàn rẹ̀ ní sí ni o gbàgbọ́ láti dé mi o ẹ̀jẹ̀ mi gbọ́dọ̀ ní. àwo ti bà mí ọmọ sọ́ni lẹ́nu ìwọ̀n bà mí o ẹjọ́ nílẹ̀ ní ìsìnrajò là o ó yà sọ fún ọ pé mo kàn ní pé ọmọ gbégbégbé ọmọ kíákíákíá ọmọ gbégbégbé ọmọ kíákíákíá gbogbo bọ́dì yẹ ọmọ gbégbégbé gbogbo sọ̀rọ̀ ọmọ kíákíákíá. nítorí ọlọ́run àbájá ní tirẹ̀ kọ́bádì nítorí ọlọ́run kọ́bádì. ọlábìrì ló mi bára mọ́ bí mi ì sọ́sì mọ́ ń bọ̀ wá náà. Ahmed ọmọ papi ilẹ̀ Ahmed ọmọ papi